Africa Content TV. Osijano. Àwọn lùbẹ́ náà. Ẹ kàlẹ́ sà. Sà. Ẹ rà sà. Àṣẹ̀wíńgà. Òṣùpá fẹ́ wá kí òṣùpá wà ń ta fẹ́ wá kí yín o. Bẹ́ẹ̀ni. Ava. Ẹ jókòó. Wọ́n jẹ́ kí wọ́n kí wá. Fẹ́tì ó pọ̀, number one. Ó sèmi náà. Aláàjì Asẹ́bẹ̀kì nìyẹn o, Emirates. Àwọn tó ní bí nìyẹn. Asẹ́bẹ̀kì. Fẹ́mi. Okay. Baba enjoy ya me ta siki àti sota yìí. Òdúdú ni. Oyin ma to wa bi ni to wa go re. Ayé ma wà ní yanrun ni o. Beshi kò ṣe dáwọ́.